Elédùmarè tó fi irú ẹ̀yin báyìí tó fi ṣe torchlight torí tí òkùnkùn bá kùn téèyàn ò bá rí tí ó fi rí náà ó lè gba orí mẹ́nítìn ẹ̀bẹ̀ ẹnìkan náà ni Elédùmarè máa ń lò so lọ́rọ̀ kan wasalatu wasalam ala rasulullah àwa dúpẹ́ gan lọ́wọ́ yín pé ẹ jẹ́ ká mọ̀nà ká ti gbà pé àáfàá ni wá táwa náà sì kéwú wọn bá tó sì jẹ́ pé gbogbo ibi táwa náà bá ti ń sọ̀rọ̀ nípa Allah àwọn náà mọ̀ sọ pé akẹ́kọ̀ọ́ nípa Allah ṣùgbọ́n àwọn nǹkan tẹ́ ń sọ ẹni tó bá jẹ́ Yorùbá gidi tó yẹ pé bàbá ẹ̀ ìrandíran bàbá rẹ̀ kò tán mọ́ Fúlàní ó yẹ kórìí rẹ̀ pé kódà ìwọ̀nba ọ̀rọ̀ ti tó fọmọlúàbí ìran ẹni tí ìran rẹ̀ bá ṣe Fúlàní o tó jẹ́ pé bàbá rẹ̀ àbí bí ìyá rẹ̀ wọn àtàn mọ́ Fúlàní gbogbo tẹ́ ń sọ yẹ kó yé mi tí mo bá yín sọ̀rọ̀ àáfàá súnà ní mí tá a sì ka àwọn tíra tán pè ní fíkìú súnà àti àwọn tí wọ́n ṣe tíra náà tá a mọ̀ ní òfèmí tá a dẹ̀ mọ̀ àwọn lára àwọn tó gba ọ̀rọ̀ wa náà bí àwọn Abu Huraira àti Ibnu Majah àti gbogbo àwọn tefsir so àwa náà gbìyànjú nù Islam ká tó mọ̀ pé irọ́ ni kò sí kankan bẹ́ẹ̀ kódà kẹ́ ẹ tó jáde kẹ́ ẹ tó mọ̀ gbé gbogbo kinní jáde làwọn àkàn ti ń rò pé irọ́ ni kinní wọ́n jà mọ́ ní pé sáà mọ́ bẹ́ẹ̀ ẹ má bẹ́ẹ̀ lọ́n ẹ má bẹ́ẹ̀ lọ́n ẹ má bẹ́ẹ̀ wọ́n wá dà lápọ̀ mọ́ lọ́n kó jọra wọn gbogbo ọ̀rọ̀ tí Allah ń sọ nínú Quran ti ń ṣàlàyé fún Muhammad Allah ń fọwọ́ gbáyà ni ó ń sọ̀rọ̀ kò sọ pé èmi Elédùmarè ni mò ń sọ̀rọ̀ ẹ o gbogbo tí ń sọ ń rìfásí pé ìrẹ Muhammad èmi Allah ni mo ránṣẹ́ o ó sì gbúdọ̀ ṣe kí ni ó gbúdọ̀ sí àyà kókó nàkí ń tí bá sọ òun náà ni kò sọ fún àwọn ọ̀rẹ́ àyìn àwọn tí ń ṣe ìran lárúbáwá bẹ́ẹ̀ náà ni ó sọ̀rọ̀ fún àwọn Ansar tó yẹ pé àgbúdọ̀ máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn ṣùgbọ́n àwa yóò kírun mọ́ o látijọ́ ta tí òdodo ti fòdodo hàn tí irọ́ náà dẹ̀ ti fira rẹ̀ hàn so ètò wa ń ṣẹlẹ̀ ẹ̀sìn náà ni pé díẹ̀díẹ̀ náà ni àwọn èèyàn ó máa gbọ́ torí àwọn ọ̀gọ̀rọ̀ tí ò gbọ́ ń pọ̀ o irú àwa tá à ń gbọ́ ń sọ la pé àwa ní fóònù ńlá kan ni o tó jẹ́ pé Android ni tó jẹ́ pé tẹ́lẹ̀ bá post ẹ̀ gbọ́ tẹ́lẹ̀ náà bá post ẹ̀ gbọ́ àwọn kan wà tí wọ́n àti ẹ̀ ní Android rárá tó jẹ́ pé torchlight náà fi lò tó jẹ́ pé ta ni ó ṣàlàyé irú eléyìí fún wọn tó jẹ́ pé tẹ́ ẹ bá ń ṣàlàyé fún wọn pé aláìsọ Ọlọ́run lọ́dọ̀ ẹlòmí ó lè gé orí yín ìjọ kan ẹnìkan mo wọṣọ àfáà ni mo wà nínú mọ́tò mo ń lọ sí Island ó wá ń sọ̀rọ̀ wá sọ pé sọlú alánàbí yìí kẹrí sallallahu alaihi wa sallam adúpẹ́ lọ́wọ́ olèmí wá ní pé dákun ò wáfà ó ní náà sàwọn àlékún àfó sálámọ̀ sí mo ní pé ṣé Allah àti Ọlọ́run ṣe kankan ni wọ́n ó ní nǹkankan náà ni mo ní ìgbà tá là ń sọ̀rọ̀ nú àlùkùránì òun Allah ní ń porí rẹ̀ fún Muhammad o so gbogbo ọ̀rọ̀ ṣe rí gbogbo àfáà tán máa ń wá bí àwọn gan ti mọ̀ pé òdòdó ọlá pé ibi tán ti ń jẹnu ṣé àfáà tí ò kọ́ bábà tí ò kọ́ télọ̀ tí ò kọ́ bricklayer tó sì wà ní 60 years kí wá ní ó mọ̀ fi jẹun irọ́ náà ni ó mọ̀ pa lọ kódà kẹ́yìn tó sọ̀rọ̀ àìmọye àfáà tí kírun lára àwọn àfáà tán máa ń pè ní àwọn àfáà oníbídíà oníjálàbí àwọn èèyàn máa ń sóògùn tiwọn èmi ò ń kírun nu wọn ó kàn máa ń wọ jàlábíà tí ó sì máa dé fìlà ni tó sì lọ ọ́fíìsì tí máa ń dáhùn èèyàn lóhùn so Ọlọ́run ti lo ẹ̀yin ní sábàbí pé kí ọmọ Yorùbá lè kúrò nínú ìgbèkùn inú ilé tí wọ́n sì tíra bẹ́ẹ̀bẹ́ tó kún bámú ìjọ kan láwọn ọmọ mi ní pé dáàdi àwa náà ti fẹ́ tó sí ìta máa ka tíra tí ní gbogbo ẹ̀ lá máa sún dànù kò sí kankan tí ó ṣẹlẹ̀ so Ọlọ́run ti jẹ́ ká wà kan tí làákàyè wá pé tó jẹ́ pé bàbá wa àti ìyá wa ó ń jẹ́ kó yé wa pé ẹ̀jẹ̀ wọn o inú Yorùbá yìí náà ti jáde kò nídìí kan ṣe wàásù lọ títí fún yàn kóun náà tó mọ̀ pé orí òun ó pé ìgbà tẹ́ ní kí n máa gbàdúrà sọ́lọ́run kí n ṣe tó wá lo òkè mo fẹ́ kírun sìn mo ẹ̀ṣẹ̀ wá ní alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in even àwọn tó tò lẹ́yìn mi ò mọ ìtumọ̀ súrátù Fatiha ẹ̀dẹ̀ mọ́dẹ̀ sọ pé ọ̀bọ ń gbọ́bọ̀ pọ̀n afọ́jú máa rọrìn àáfàá tí ń kírun gan ẹni ẹ pé tẹ bá fẹ́ járó àáfàá ẹ sọ pé àáfàá ẹ pé yìnyín rọmọ bí o ẹ bá mi bẹ Allah kó fún mi lọ́mọ kẹ wá ní kó ṣàdúrà fún yín kó wá lẹ́mẹ̀rin kẹ wá ní kó mọ ṣàdúrà
àdúrà àwọn ò lè gbà àìmọye táwa ti ṣe àti ṣàdúrà àti hàntú àti ṣe gbogbo pẹ irọ́ ni so ojú ti là Ọlọ́run ti jẹ́ kí network social media ó ti tú àṣírí tó pọ̀ tọ́mọ́tọ́ gbé ẹgbẹ́ kò sí tó wà nù Kùránì àṣàsí ni kò sí kankan míì mọ́ kò sí kankan tán bá sì fẹ́ ṣàṣìyàn náà rẹ̀ àwọn jínù náà ni wọ́n mọ̀ lò àwọn àlùjànnú so Ọlọ́run tó wá gbé yín jáde bọ́ Ọlọ́run nípa yín sí o torí àwọn iṣẹ́ tí pọ̀ tẹ́ ẹ ṣe fún wa ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o Ọlọ́run sì bá wa kún yín àwọn àfáà táwọn náà kù náà tán ti dódòdó mọ̀ tán fẹ́ sọ fún àwọn ẹ̀yìn wọn pé òdodo rèé Ọlọ́run ọba náà tọ̀ yóò kó sí wọn nú káwọn náà lè sọ òdodo ẹ rí páwọn àfóòtà mọ́ kò sọ́jà mọ́ oníkálukú ti ń tẹpá mọ́sẹ̀ ẹlòmíì ti ń lọ ń dáko ẹlòmíì ti padà sídìí iṣẹ́ rẹ̀ ẹlòmíì ti ń gbọ̀kadà ẹlòmíì ti ń gun kórópè ẹlòmíì ti ń gun márúwá tẹ́lẹ̀ ni wọ́n mọ̀ lọ sábà fa ẹgbẹ́ àfẹ́ ìdákùn ẹ̀ máa ń sọ̀rọ̀ ayé mi àáfà àtàyè rè ò tí ì dáa tó wà ní pé àáfà tí ò níyàwó ńlé tí wọ̀kan wá lọ bá ẹgbẹ́ ìdákùn ẹ̀ bá ń wọ̀rọ̀ ayé mi wò ẹ wo a lè sọ̀rọ̀ tán Àkànbí Ọlọ́ba MS bàbá àti olówó Èkó àti bàbá ẹ ti rí àmọ́ àwọn òun pè yín ni o bẹ gbogbo ẹ̀ pátá làwárí pé òdodo ni bẹ̀tẹ́ni tí bá ń jẹ́ ń di ẹ̀ yóò sì máa tákù yín pé rọ́ ni òun náà sì máa lọ́kàn rẹ̀ pé kí ní kò rí bẹ́ẹ̀ so ẹ ṣe gan o aníkàfẹ́lẹ́ káfíkẹ́ yín ni o àáfà làwa o ṣùgbọ́n àwa ní ìfàfà àmọ́. ẹ ṣe gan àáfà ẹ yóò bó òní bàjẹ́ lágbára Ọlọ́run. àmín. ìgbà tẹ́ kúrò nínú ẹ̀sìn Islam yẹn báwo ni àwọn èèyàn ṣe ìyá àti káàsì ẹ̀ báwo èèyàn. n tí ń ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ tán bá ti mọ̀ yẹn pa lágídí léèyàn kò sẹ́ni àwọn tó bá súnmọ́ mi máa ń jóyè wọn ni pé rọ́ọ̀ ni kò sí kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni tó bá sì wá kò sí tán fẹ́ wá bẹ́ẹ̀ mi fún tọrọ mọ́ pé èmi gun òtúra lẹ̀ so ẹni tọrọ wá bá kàn yíra wa làwa máa ń sọ fún pé kínní kò sọ́nà ń bẹ̀ irọ́ ni o tètè padà wálé tó bá tó pé kínní kan àlẹ́ àlùjànnà kò sálùjànnà bì kan ìwọ ni kò hùwà dáadáa kalẹ̀ kó tó di pé o kú káwọn ọmọ ẹ̀ náà lè jèrè ń tó o sí kalẹ̀ kò sí kankan lá kò sí ti ń jálù kìámọ̀ so 419 ní gbogbo ẹ̀ so pé ẹnìkan máa ní pé kínní kan láti bo síbo bó lèmi àti bàbá rẹ̀ ti tán bó bá jẹ́ fámílì